ẹ̀yin ènìyàn gbọ́ mi ọ̀rọ̀ tí Olúwa rán mi sí yín ni pé Ọlọ́run ló kírètì ọ̀run àti ayé Ọlọ́run tó kírètì ọ̀run àti ayé Ọlọ́run ní ń dolóríire mọ̀mọ́ bàbá àǹtí bọ̀dá Ọlọ́run ní ń dá olóríire pé lágbájá yóò ṣoríire nínú ayé ó ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run ó ti wà nínú ìwé tí Ọlọ́run ti kọ. Ọmọ kan ó lọ skul o kò lọ skul o ó kọ́ṣẹ́ ni o ó ṣe ni o tí ó bá ṣoríire yóò ṣoríire. Àwọn kan gbà nílé ayé pé ìwé kíkà ní mú yẹn ṣoríire irọ́ pátápátá ni o irọ́ yányán ni. Ẹ má sì mí gbọ́ o ìwé dá láti kà kéèyàn fún ọmọ ní education. Jésù galáyé tẹ ó kàwé fọdún méje ṣùgbọ́n ohun tí a rán mi ni pé kí gbogbo èèyàn ṣí ọkàn wọn payá sí Ọlọ́run ọ̀run tó ní ọ̀run àti ayé ẹlẹ́dàá gbogbo bàbá orílẹ̀-èdè bàbá ayérayé ẹgbẹ́kẹ̀lé ẹgbà pò ní kí tó lè ṣílẹ̀kùn oríire fún yín tí kò sí bàbá ẹni tó lè tì òun ló lè tì tí kò sí ẹni tó lè ṣí ó nìkan ni Ọlọ́run tó kírètì ọ̀run àti ayé àtòun gbogbo tí mẹ́nu ayé Ọlọ́run ló kírètì ohunkóhun tó bá ń pàṣù tó wà nínú ìrìnàjò ayé ẹ̀ gbà pé Ọlọ́run fẹ́ kọ́ là kọjá ni ó ti wà nínú script ayé ẹ̀ pé ó là kọjá tá a bá lọ láṣòro kan kọjá ò ní là kọjá ṣùgbọ́n ìṣòro tí ẹnikẹ́ni bá là kọjá lónìí ó ti wà nínú script ayé ẹ̀ pé yóò là kọjá ni ìyẹn ò sí pé Ọlọ́run ò sí nípa tiẹ̀ ó wà nípa tiẹ̀ Jésù fúnra rẹ̀ pàpà la ìdánwò àti wàhálà kọjá ṣùgbọ́n ó ṣàṣeyọrí níwọ̀n ìgbà tí Jésù ṣàṣeyọrí wọn náà lè ṣàṣeyọrí ìdánwò wàhálà tó ń là kọjá lónìí torí náà ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run onígbẹ́kẹ̀rẹ́lé onígbàgbọ́ ìjànà tìlẹ́pẹ́ gbẹ́kẹ̀rẹ́lé onígbàgbọ́ bàbá yóò jà fún ọ sọ gbẹ́kẹ̀rẹ́lé bó ti wù kí jìnnà ṣàgbẹ́kẹ̀rẹ́lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà ẹ gbẹ́kẹ̀lé yóò gbà yín nínú ìdánwò yóò sì lá ọ̀nà àbáyọ yóò dára fún yín bí ẹ ti gbọ́ Jésù Olúwa wa.